ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ kúrọ̀lẹ́ ẹ kú àṣálẹ́ ẹ káalẹ́ ńlẹ́ yìí o. mo kí gbogbo ọmọ yorùbá tó ń gbédè mi lálẹ́ yìí o. mo sì kí ẹni tí kì í ṣe yorùbá tọ́lọ́run ní kó gbọ́ èdè yorùbá tó ń gbọ́ ohùn mi lálẹ́ yìí. ẹni tó gbédè mi ẹni tó gbóhùn mi ẹni tó gbọ́rọ̀ mi gbogbo yín mo kí o. ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan. ẹni tí àbá rí nǹkan fìdílé tí ó sì lè rí ibi fìdílé nǹkan ẹni kó rọra wá ògiri kan kó rọra fẹ̀yìntì kó sọ ní kámú kó panudé ní jẹ́ bẹ́ẹ̀ kó yẹ rojọ́ mọ́. kẹfẹnu mẹnu kẹfìtì mẹtẹ ìyá mi létí ìtọ̀tún yẹn fi tò sílẹ̀. orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ìwà polówó ọjà fún ọ mo wá kọ́ yín lẹ́kọ̀ọ́ ni. má torí pé báyà torí ohun tí mo wí òun ni mo ní kó sáré máa bọ̀ wá dọ̀ mí tàbí kó máa pa aago mi rárá. àǹfààní tí ń bẹ lára ewé yìí lèmi fẹ́ kọ́ wa. ìmọ̀tẹ́lómi o. ẹ gbójú ayọ̀ sókè kẹwàá àwọn ewé méjèèjì yìí. ẹ rí i pé làpálàpá làwọn bàbá wa pe tọ̀tún làpálàpá náà wọ́n sì pètò sí abẹ́ẹ̀kọ́ wọ́n á ní ọ̀kan làpálàpá pupa ọ̀kan làpálàpá funfun. ẹ rí i pé tá a bá wo tapá ọ̀tún mi yìí làpálàpá pupa ni tá a bá wo tapá òsì làpálàpá funfun ni. ìwé náà dáa púpọ̀ àṣírí pamọ́ síbẹ̀. ẹrú kan tí jẹ́ pọ̀ o bàbá mi ó fẹ́wé yìí dà mí láàmú láyé yìí. tí àwọn oníṣègùn ẹgbẹ́ wọn bá wá dọ̀ wá wọ́n bá wálé wa tí wọ́n bá ń ṣàlàyé iṣẹ́ yìí fún wọn wọ́n wàá dà pé wọ́n á máa pè é ní ewé afódegbòde. ibi wo ni wọ́n wá lọ ọ̀dọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ ọdẹ torí wọ́n tọ́ ọba fẹ́ kọ́ ewé tó sì mọ oògùn tààrà lọ́dọ̀ ọdẹ. àwọn ọdẹ ọkà máa kọ́ oògùn lọ́tọ̀ èèyàn máa kọ́ ewé lọ́tọ̀ ni bá a ṣe jà wọn ò tún kọ́ bá a ṣe jà. èyí tẹ́ ń kọ́ gbóògùn òun ni mò ń ṣàlàyé fún yín yẹn o. a máa farabalẹ̀ kọ́ ewé lọ́tọ̀ ó sì kọ́ oògùn lọ́tọ̀. kì í ṣe pé kí wọ́n kàn gbéwé kan fún wọn kí wọ́n máa sọ pé a ò gun pọ̀ a ò jó pọ̀ a ò lọ́ pọ̀ a ò dà á pọ̀ a ò wí sí a ò fọ́ sí irọ́ oògùn kọ́ yẹn. nǹkan tí wọ́n já lójú rẹ̀ tí wọ́n gún lójú rẹ̀ tí wọ́n lọ̀ lójú rẹ̀ wọ́n ní ṣe báyìí oògùn ló. àtọ̀ sáwọn á máa lọ gọ́gú oògùn á máa sáré káàkiri á máa pé ewé ìbọn tí wọ́n irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. ewé làpálàpá ibi tí làpálàpá bá lálẹ́ wù sí ẹ̀rí pé ibi tí wọ́n bá gbìn sí ìkọjá ibi tí wọ́n bá gbìn sí abẹ́ ẹ̀mọ́ bẹ́ẹ̀ ni bí làpálàpá bá ti balẹ̀ yóò máa pọ̀ sí yóò máa pọ̀ sí yóò máa pọ̀ sí yóò máa pọ̀ sí àwọn àgbàlagbà a máa fi ewé yìí wọn a máa fi dá àrà tọ́pọ̀ wọn a fi ṣọṣẹ wọn a fi ṣe tùràrí wọn a lè gbò díẹ̀ oje ara rẹ̀ tọ́wọ́ àti ibi ewé rẹ̀ wọn a lò ó. ṣẹ́ni tá a bá ní ká wọnú làpálàpá yìí ṣe lódùmarè o. àárín oṣù méjì a sì ń sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé ọlọ́run kẹ́ àwọn èèyàn ní ọgbọ́n àti òye tó pọ̀. ohun tó wà lọ́wọ́ eléyìí ọ̀pọ̀pọ̀ mọ́ eléyìí lórí làpálàpá. ewé yìí àfi pẹ̀rọ̀ sára àfi pẹ̀rọ̀ pàápàá jùlọ èyí tẹ́ ẹ̀ máa sọ pé àájò kì í jẹ́ lára yín tàbí tó o bá ṣàkíyèsí pé
bó ṣe ń wà lẹ́nujọ́ mẹ́ta yìí kò tí Ọlọ́run kò dáa tó àbí pé àsìkò tó tọ́ wà àlákàlà pọ̀ àbí orí pé àwọn èèyàn kan fìdàn rẹ tá a fi tètè yọrọ ẹni kúrò nínú ewu èèyàn máa bá ń kà lọ. Àkọ́kọ́ ń bi ìwòsàn ara ní kọ́kọ́ sọ bẹ́ńgá. Ṣé rí ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ máa pariwo pé inú máa kan yín báyẹ̀ wà ní nǹkan oṣù lọ́wọ́ àbí nǹkan oṣù yín dúdú àbí yọ̀ ẹ̀súnmọ́bí 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 ẹ̀súnmọ́bí. Ṣé rí ewé làpálàpá pupa yìí kódà bó wù yẹn lè já méjèèjì papọ̀. Èyí ẹ bá rí ń bẹ̀ ẹ kàn já kẹ gbó ẹ fi yọ̀ sí ẹ máa mú inú yẹn ó sì túká. Ẹ sọ pé ó de ní o tó máa jẹ́ ń gbé ọ débẹ̀ tó máa gbọ́. Eléyìí ẹ̀sọ́ ògùn inú gọ́gù o. Tẹ bá ṣàkíyèsí pé èèyàn ń jẹun lójú oorun jù tàbí tẹ rí i pé èèyàn gan fura ẹ pé òun ti jẹ nǹkan bóyá olóòde ni àbí wọn gbóúnjẹ kan o ti ṣàkíyèsí pé o jẹ nǹkan ọ̀yá má dàrẹ láàmú o sì má pariwo. Ìyálóde gbani lágbàtàn ni ìyálóde kì í fọmọ rẹ̀ lẹ́kìíyà ọ̀jẹ́ ẹja ewé méjèèjì pọ̀ èyí yòówù ẹ̀ bá rí mẹ́ẹ̀já ẹ̀gbó ẹ ti gbó kéde pé kóògùn kéde pé kéwé ọ̀pọ̀ àbí kéèlù ọ̀pọ̀ ní pé oògùn jẹ gbogbo àwọn táwọn bàbá wa máa dánwò rèé. Ewé yìí lásán wọn ti fi lu àwọn èèyàn ní jìbìtì lọ́kànrin ń sọ òjé tí wọ́n fi jẹ wọ́n láàrin ń sọ fún yín. Ṣẹ́rí tí a bá mú ewé yìí ẹ wà ẹ gbó ẹ gbádùn mi ṣé ẹ ti gbó lásìkò ìgbà tó rí pé ọjẹ nǹkan ọyẹ bu oyin sí ẹ jẹ́ kó oyin ó mú dáadáa oyin yẹn ẹ jẹ́ kó mú dáadáa ọyẹ rò ẹ gbìyànjú kẹ wá omi gbígbóná omi tó lọ́wọ́ọ́rọ́ kódà àáfomi gbígbóná gbó kó lè tètè yá dáadáa àáfomi gbígbóná gbó á wàá fẹ ẹ wàá tu oyin sí dáadáa ẹnikẹ́ni yóò mú ó di tó ẹ pẹ̀lẹ́ sí nǹkankan lára rẹ. Kódà ìwọ tó bá rí pé ọ máa jẹun ojú oorun jù gbìyànjú kó gbó ewé yìí kalẹ̀ o kó wá foyin dùn dáadáa ìwọ kàn sáà máa yọ ọmú tí ẹni ọtán sẹnu ẹ wọn bá ní oògùn wo ló ń lò wọ́n sàṣẹnu ẹ kọ́ ń kọ ní agbára Ọlọ́run ni ṣé bàbá rẹ ló léwé ni ẹ bá lọ́run lónìí gbèǹgbè ọ̀dẹ́bẹ̀ tó máa gbọ́. Ẹ̀yin tẹ́ ẹ máa pariwo pé bóyá sórí gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú inú bóyá èèyàn ń jẹun ni ojú oorun ni àbí èèyàn rí i pé ayé ń fúnni ní nǹkan jẹ ni Olódùmarè o. Àwọn bàbá wa tún ní májẹ̀mú kan tí wọ́n tún fi lò ó tó bá ń jẹun ojú oorun àbí o ní àrùn pé ọ́sà lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ẹ gba oje yìí oje ara làpálàpá funfun ẹgbàá síbi kan ọ máa wá fi ọ̀gẹ̀dẹ̀ kan máa jẹ ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n ni máa fi kàn máa jẹ máa fi kàn máa jẹ ńgbà bèè lò bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì èmi kò dúpẹ́ fún Ọlọ́run ló dúpẹ́ fún sọpọ́dé ní. Tọba tó wá mú oje yìí gbìyànjú kó wá obì funfun àtobì pupa tọba ti mú oje yìí oje ti pupa ọkàn sẹ́gbẹ̀ kan oje ti funfun ọkàn sẹ́gbẹ̀ kan ó fi obì funfun ó fi jẹ ti funfun ó fi obì pupa ó fi jẹ ti pupa ẹ̀là kọ̀ọ̀kan ni kó mú mi tọ́ àwọn àṣírí ńlá yóò máa tú Ọlọ́run Olódùmarè Ọlọ́run dá nǹkan sáyé àwọn àṣírí ńlá yóò máa tú ìdèbù tó ti wà lára rẹ gan yóò bẹ̀rẹ̀ sí ní máa já àṣírí ni bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà àwọn èèyàn sábà fi rú àwọn nǹkan wọ̀nyí lẹ̀ gbádùn mi ni
sórí tó bá jẹ́ ewé làpálàpá funfun yìí lásán ọkàn mú àwọn èèyàn tó fi àrà pọ̀ ń bẹ níbi Ọlọ́run ní sórí àrà tí ń bẹ lára ewé yìí kéèsì kékeré ọkàn lè ra ké funfun. o ti mú ewé yìí o ti lọ ọyá dà á sínú ké funfun ọbọmi sí kẹ́yìn sí ẹyin adìẹ ìbáàjẹ́ àgíríkì ìbáàjẹ́ tiwantiwa ṣèé jẹ olè láyé adìẹ 3 olè ló 4 ṣèé jẹ kọ ṣàdúrà sí àṣírí rẹ̀ ó sì máa bo ike yẹn ò gbọ́dọ̀ jóná. wọ́n ti fi gba ẹ̀mọye mílíọ̀nù lọ́wọ́ ẹlòmíì nítorí pé wọ́n ti fi kése nǹkan kò jóná. ṣé àwa jẹ tuntun ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ sọ́jẹ́ tuntun ni máa bọ̀ wá jẹun gbé ọ débẹ̀. ó rí èso rẹ̀ yìí gbìyànjú kó wá èso ti pupa èso ti funfun odidi àtàrí kan kún pẹ̀lú èpo ọ̀bọ̀ ẹjo bó ṣe gbó yẹn gbìyànjú kó rí pòǹdì mọ́ báàgì rẹ̀ káàkiri gbogbo ibi tó bá ti lọ tó bá ti rí pé àwọn jàǹdùkú yẹn farata díẹ̀ sọ́wọ́ kó dà á jẹ kó fomi lò ó. tó bá jẹ́ pé ibi tó lọ yẹn àwọn abàmì èèyàn àwọn ẹni ibú pọ̀ ń bẹ ó rí i pé wọ́n ṣàwọ̀ sọ́tọ̀ ni wọ́n ṣe kí ni mo pè é wọ́n ṣàwọ̀ sọ́tọ̀ ẹni bí tó nílé fọwọ́kàn tó fi kó ń bẹ. torí ọ̀rọ̀ onílàpálàpá dé àṣẹ bẹ̀rẹ̀ ni o ẹ mọ̀ kó wọ́n sọ fún wa bá àti fi pẹ̀rọ̀ ó di part 2. orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +23480 3298 3298 +234 080 a gbọ́dọ̀ fi kóòdù sí tá a bá fi kóòdù sí kódà +23480 3298 3298 kò jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá ti pè é tí ò lọ sí Nàìjíríà ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp nọ́mbà ẹlẹ́ẹ̀kejì nọ́mbà orílẹ̀-èdè Benin ní +229 54 65 1928 ẹ gbọ́ dáadáa +229 54 65 1928 ẹ̀mú ọ̀dọ̀ ẹ̀tìlẹ̀kùn mọ́ ìtumọ̀ ẹ̀tìlẹ̀kùn mọ́ ni pé méjì ọ̀sọ̀nù ní jẹ́ bẹ́ẹ̀ yọ jẹ wá kò ní yẹ ẹlẹ́ ẹ pàdé mi ní part 2 ire o ire kàbìtì nílé gbogbo wa o. Ẹ̀yin abiyamọ.